Ẹ kú déédéé wòyí gbogbo ọmọ káàárọ̀ òjíire. Lórí ìkànnì Yorùbá lónìí, a ó máa yànnàná ọ̀kan lára àwọn òwe Yorùbá tó pa wípé à ń fọ̀tún tẹ́ní, à ń fòsì bọ́ ṣòkòtò, obìnrin tún ní wọn ò bá ń gbọ́ tọmọ. Ẹ rí pé kàyéfì ńlá lélẹ̀ kéèyàn máa fọ̀tún tẹ́ní kó tún máa fọwọ́ sí kó tún máa fìyẹn tẹ́ ṣòkòtò, kéèyàn kan wá ní ọmọ ló tún wà nílẹ̀ ẹ̀ bá ń gbé, kówé yóò jẹ́ ti gbogbo ẹ̀yin àgbà o. Òwe yìí jẹ́ òwe tí ó sọ fún wa wípé kò sí bá a ṣe lè ṣe láyé yìí o. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ forí ṣe, bẹ́ẹ̀ fọrùn ṣe, tẹ́ ẹ fẹ́ kú sí di nǹkan tẹ́ ẹ̀ ń ṣe báyìí, ó máa dàbí wípé ẹ ṣe nǹkan kan fún wọn ni. Àwọn aláìmoore ẹ̀dá gbáà wọ́n pọ̀ káàkiri o, wọ́n sì yí wa ká. Bẹ́ẹ̀ fún wọn lówó, tẹ́ ẹ fún wọn lóúnjẹ, tẹ́ ẹ raṣọ sí wọn lọ́rùn, tẹ́ ẹ ṣe gbogbo nǹkan fún wọn, gbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ náà kí ló ṣe òun lágbọ̀ tó. Ká wá yára wa lọ́pọlọ o, ká jẹ́ kó yé wa wípé láyé yìí kì í ṣe gbogbo èèyàn la lè tẹ́ lọ́rùn o. Ẹ má wàá jẹ́ ká máa sọ pé torí pé a fẹ́ ṣe kìràkìtà, mo fẹ́ tẹ́ lágbájá lọ́rùn, ká wá máa ṣe kìràkìtà, ká máa sáré sókè, ká máa sáré sódò. Ẹni tí ò ní tẹ́ lọ́rùn kò ní tẹ́ lọ́rùn o, kò sí téèyàn kan lè ṣe. Kò ní jù báyìí lọ lórí òye Yorùbá lónìí. Àìbá wa mọ̀ òwe tá a sọ lónìí wípé à ń fọ̀tún tẹ́ní, à ń fòsì bọ́ ṣòkòtò, obìnrin tún ní wọn ò bá ń gbọ́ tọmọ. Ẹlòmíì tún wá lè ní ìtumọ̀ tó tún yọrantí ju ìtádérónkẹ́ sọ yìí lọ. Ẹ má jẹ́ ó lulẹ̀ rárá, ẹ tara ṣàṣà kẹ́ tẹ̀ sí wa ìtumọ̀ tiyín, tàbí ó lè tún jẹ́ pé ìtumọ̀ míì lẹ́tún ní sí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká jọ ṣe o, ẹ jẹ́ ká jọ gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ rántí pé àjòjì ọwọ́ kan ò tẹ́rù torí, ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká dá sí ètò tó wà nílẹ̀ yìí. Bákan náà ẹ̀wẹ̀, gbogbo ẹ̀rọ ayélujára wa ta ti ń ṣe lórí YouTube, lórí Instagram, lórí Facebook, lórí TikTok, ẹ darapọ̀ mọ́ wa, ẹ nífẹ̀ẹ́ wa, ẹ gbóṣùṣù fún wa kí iṣẹ́ yìí kó lè tẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ. Kò ní jù báyìí lọ lónìí. Mo máa ń sọ wípé ire lójú owó rí, ire báyìí lójú gbogbo wa ó máa rí o. Ó dàbọ̀.